Make I dey tell everybody truly rédíò kan wọ̀lú lórí ẹ̀rọ ayélujára ọ̀tà sánsán ni ibi tá a ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ìmọ̀ ìjìnlẹ̀ ohun tó ti kọjá láwùjọ wa àti ká ṣèwádìí lórí gbogbo ohun tó ta kókó ìtàn ìlú kọ̀ọ̀kan ìtàn àṣà kọ̀ọ̀kan lórí ọ̀tà sánsán láàsì tí máa gbọ́ orí yúùtùbù fẹsibúùkù lẹ́tì máa rí wa wò bí ìran gbogbo ohun tí bẹ́ẹ̀ pátápátá kò sí àṣà dànù níbẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa kó lè máa gbádùn ẹ̀. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé lórí ìkànnì Otasansan rédíò TV ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. eléyìí tí a tún mú wá fẹ́yìn olólùfẹ́ wa ká tó fi kọ́ra wa lọ́gbọ́n òun náà ni ìtàn nípa ọṣẹ gbajúgbajà kan nílẹ̀ Yorùbá. Orúkọ ọṣẹ ọ̀hún ò ní ST Soap. A fẹ́ sọ̀tàn nípa bí ọṣẹ ST Soap yìí ó ṣe di gbajúgbajà ọ̀gbàgbà tó gbalẹ̀ káàkiri àgbáńlá ayé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá láàrin ọdún 1990s àti ìtàn nípa ẹni tó ní iléeṣẹ́ yìí iléeṣẹ́ tó ń ṣe ọṣẹ ST yìí. Báwo ni ọṣẹ yìí ọṣẹ ST yìí báwo ló ṣe di gbajúgbajà nílẹ̀ Yorùbá káàkiri àwọn ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá láwọn ọdún tá à ń sọ yìí àti wípé báwo ni ẹni tó ní iléeṣẹ́ ọṣẹ ST yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ níbo ló parí ẹ̀ sí. Kí ni àpèjá orúkọ ST tí ọṣẹ yìí tó ń jẹ́ gan? Ṣẹ́gbà pé ọṣẹ ST Soap gbogbo àwọn tó mú bàtà ń sọ yìí wọ́n ti máa mérí wọ́n ti máa rántí àwọn ìtàn tó ní í ṣe pẹ̀lú ọṣẹ yìí àti bí ọṣẹ yìí bó ṣe di gbajúgbajà òun náà la fẹ́ mú wá fún yín nínú fídíò yìí. ẹ̀yin ṣáà farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé òpin. A ti ṣe àwọn ìwádìí nípa àwọn ìbéèrè àwọn àlàyé tá a ṣe síwájú yìí a dẹ̀ ti ṣetán láti mú àwọn àbọ̀wádìí wa láti mú wá fún yín ká lè fi kọ́gbọ́n ká lè fi ṣe òdiwọ̀n ayé wa. ẹ̀yin má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ kọ́kọ́ darapọ̀ mọ́ wa pé ẹ kọ́kọ́ wo fídíò yìí ẹ má gbàgbé láti bá ní subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell ìyẹn àgbòrán mi létí kẹ́ ẹ lè máa mọ̀ lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o. ẹ yẹ wá farabalẹ̀ ká jọ gbọ́ àtúpalẹ̀ àbọ̀wádìí wa lórí ọṣẹ ST Soap ó yá o ẹ jẹ́ á lọ. Gẹ́gẹ́ bí àbọ̀wádìí tí a ṣe àti bí àbọ̀wádìí bó ṣe jẹ́ ká mọ̀ ọdún 1979 ni ẹni tó ní iléeṣẹ́ tó ń ṣe ọṣẹ ST bẹ̀rẹ̀ iṣẹ́. ọṣẹ ST Soap yìí ó sì jẹ́ gbajúgbajà káàkiri ilẹ̀ Yorùbá. ST Soap Limited ni ó pe orúkọ iléeṣẹ́ náà nígbà náà. A gbọ́ wípé ẹgbẹ̀rún 5 owó náírà 5,000 naira ni bàbá yìí fi bẹ̀rẹ̀ okòwò nígbà náà. 5,000 naira àgbà náà sì rèé ó dàbí 50,000 naira ní ìsinyìí. Àpèjá orúkọ ST Soap ni Sáfìríyù Tìámíyù Soap ST Soap. S ibẹ̀ dúró fún Sáfìríyù tí ibẹ̀ ó dúró fún Tìámíyù. A gbọ́ wípé ẹ̀yìnkùlé ilé bàbá yìí bàbá tó ní iléeṣẹ́ ọṣẹ ST yìí ló ti bẹ̀rẹ̀ ṣíṣe ọṣẹ yìí jáde nígbà yẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọṣẹ ST ó di ọṣẹ tí àwọn ènìyàn ń lò ní àdúgbò àti láàrin ọjà nílùú Ìjẹ̀bú-Mùsìn lásìkò tí à ń sọ yìí. Nínú ìtẹ̀síwájú iléeṣẹ́ yìí ni bàbá tó ní iléeṣẹ́ ọṣẹ ST Soap bàbá yìí kọ́ iléeṣẹ́ tó gbòòrò kan sí Ìjẹ̀bú-Mùsìn ní ìpínlẹ̀ Ògùn.
nígbà tí iléeṣẹ́ yẹn tó ti gbèrú tó ti di pé ọṣẹ yẹn ti bẹ̀rẹ̀ sí di tí àwọn èèyàn mọ̀ káàkiri ìlú Ìjẹ̀bú ló fi gbèrò láti lọ kọ́ iléeṣẹ́ ńlá kan sí ìlú Ìjẹ̀bú-Mùsìn láti máa ṣe ọṣẹ yìí jáde ní ọ̀pọ̀ yanturu. Lára ọgbọ́n tí Alhaji Safiriyu Tiamiyu ST tó lò tí ọṣẹ ST fi di ọ̀gbàgbà tó gbalẹ́gboko tó di gbajúgbajà káàkiri ilẹ̀ Yorùbá. Bó tiẹ̀ jẹ́ pé bàbá yìí ò ka ìwé púpọ̀, síbẹ̀ ó mọ pàtàkì ìpolówó ọjà lórí iléeṣẹ́ àti okòwò tí èèyàn bá dá sílẹ̀, pàápàá jùlọ àwọn okòwò tàbí iléeṣẹ́ tó bá ń ṣe nǹkan èlò tí àwọn èèyàn ń lò ní ojoojúmọ́ bíi ọṣẹ. Owó ńlá, owó ribiribi, owó gọbọi ó ní bàbá yìí ló ná sí ìpolówó ọjà iléeṣẹ́ rẹ̀ lórí rédíò àti tẹlifíṣàn káàkiri ìpínlẹ̀ Yorùbá ní ìgbà náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ ìgbà tí à ń sọ yìí ni wọn ò lè gbàgbé fọ́nrán ìpolówó ọṣẹ ST nígbà yẹn. Lára fọ́nrán ìpolówó ọṣẹ ST nígbà náà tó gbajúgbajà káàkiri ilẹ̀ Yorùbá ó ní ló ti kọ wípé ọṣẹ ST màrè o, ọṣẹ ST màrè o, ó dára fún wẹ̀ lásán, ó dára fáṣọ fífọ̀, ẹ̀rọ̀ṣẹ ST ẹ̀rí di ọ̀rọ̀ wa. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọṣẹ yìí ó bẹ̀rẹ̀ sí gbèrú, ó bẹ̀rẹ̀ sí jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àwọn ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Nígbà tí iléeṣẹ́ ST Limited di iléeṣẹ́ táyé mọ̀ dáadáa, iléeṣẹ́ yìí bá tún bẹ̀rẹ̀ sí ṣe ọ̀rá, ìyẹn ọ̀rá ìkó nǹkan, ọ̀rá ìpọ́n nǹkan, àwọn ọ̀rá lóríṣiríṣi, polythene products. A gbọ́ wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ST Limited wọ́n lé ní 1000 kan, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣìṣẹ́ tó lé ní 1000 kan tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ST Limited yìí ni wọ́n jẹ́ ọmọ bíbí àti olùgbé ìlú Ìjẹ̀bú-Mùsìn nígbà náà. Iléeṣẹ́ ST ń ṣe dáadáa, ó sì ń gbòòrò sí i, àfi bó ṣe di ọdún 2004 tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí bẹ̀rẹ̀ sí kó ara wọn jọ láti dá ẹgbẹ́ sílẹ̀ kí wọ́n lè máa ṣe àṣàrò lórí bí wọ́n ó ṣe máa béèrè ẹ̀kúnwó àti àwọn àjẹmọ́nú kọ̀ọ̀kan tí wọ́n lérò wípé ó yẹ káwọn máa rí gbà láti iléeṣẹ́ ST Soap Limited. Ṣùgbọ́n ẹni tó ní iléeṣẹ́ ST Limited yìí, Alhaji Safiriyu Tiamiyu, ó lòdì sí èrò àti ète àwọn òṣìṣẹ́ rẹ̀ láti kó ẹgbẹ́ jọ. Àwíjàre bàbá yìí ni wípé kò dára tó fún iléeṣẹ́ tí ẹnìkan ń darí, ìyẹn sole proprietorship business, àti iléeṣẹ́ aládàáni láti ní ẹgbẹ́ òṣìṣẹ́. Àwíjàre Alhaji ST ni àwọn òṣìṣẹ́ rẹ̀ rí gẹ́gẹ́ bí ìyànjẹ àti ìmọ̀tara ẹni nìkan. Báyìí ni àwọn òṣìṣẹ́ yìí bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn, tó sì jẹ́ wípé a gbọ́ wípé lásìkò tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de yìí ni ọ̀kan lára àwọn òṣìṣẹ́ yìí ti ba ẹ̀rọ tí wọ́n fi ń ṣe, ìyẹn ẹ̀rọ tí wọ́n fi ń po ọṣẹ papọ̀ ló bàjẹ́. Bíbàjẹ́ tí wọ́n ba ẹ̀rọ apo ọṣẹ pọ̀ yìí jẹ́ ni ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún Alhaji ST. Ó bá lọ ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ agbófinró, àwọn ọlọ́pàá, láti wá fi ọwọ́ òfin gbé àwọn tí wọ́n ba ẹ̀rọ rẹ̀ jẹ́. Gẹ́gẹ́ bí àbọ̀ ìwádìí wa, a gbọ́ wípé bí àwọn ọlọ́pàá
bí wọ́n ṣe dé ibi tí àwọn òṣìṣẹ́ yìí tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn ni wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn sí ojú ọ̀run láti dẹ́rù ba àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe ìwọ́de. Àwọn ọlọ́pàá kó èèyàn tó pọ̀ lọ sí àgọ́ wọn lásìkò náà. Kódà a gbọ́ wípé ọmọkùnrin odi kan tí kò gbọ́rọ̀ ó fara gba ọta ìbọn lásìkò ìwọ́de tá à ń sọ yìí. Ìṣẹ̀lẹ̀ yìí ló tún wá jẹ́ kí ọ̀rọ̀ náà ó gbóná girigiri lọ́kàn àwọn aráàlú. Bí àwọn olùgbé àdúgbò náà bí wọ́n ṣe tọwọ́ bọ ọ̀rọ̀ náà rèé. Wọ́n ní àwọn máa dáná sun iléeṣẹ́ ST tí àwọn ọlọ́pàá ò bá ṣí àwọn ọmọ wọn tí wọ́n kó sí àtìmọ́lé sílẹ̀ ní kíákíá. Àwọn obìnrin náà àwọn náà bá bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn. Wọ́n búra wípé àwọn máa bọ́ ara àwọn sí ìhòhò, ṣépè fún Alhaji ST tó ní iléeṣẹ́ ST Soap tí kò bá pàṣẹ fún àwọn ọlọ́pàá láti yọ̀ǹda àwọn ọmọ wọn. Nígbà tọ́rọ̀ náà le dé àyè kan, Alhaji ST ó bá ní kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ sí àwọn èèyàn àwọn ọmọ tí wọ́n kó sí àtìmọ́lé sílẹ̀. Ṣùgbọ́n kí àwọn ọlọ́pàá tó ṣí àwọn èèyàn yìí sílẹ̀, ọ̀gá ọlọ́pàá ìyẹn DPO àgọ́ ọlọ́pàá yẹn ó pe ìpàdé àlàáfíà pẹ̀lú Alhaji ST tó ní iléeṣẹ́ àti àwọn òṣìṣẹ́ rẹ̀. Ó bá wọn ṣèpàdé papọ̀, ó sì bá wọn sọ̀rọ̀. Ó pẹ̀tù sí apá kìíní àti apá kejì lọ́kàn. Lẹ́yìn bíi oṣù díẹ̀, lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2005, ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ sí Alhaji ST tó ní iléeṣẹ́ ST Soap. Kí wá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún? Kí ni àbáyọrí sí ìṣẹ̀lẹ̀ náà lórí iléeṣẹ́ ST Soap? Ẹ má gbàgbé o, ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ kọ́kọ́ darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ìtàn tuntun, ọ̀rọ̀ tuntun wá fún yín lórí ìkànnì wa. A ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2005, ṣàdédé ni àwọn ọlọ́pàá 5 láti àgọ́ ọlọ́pàá Eléwéran tó wà ní Abẹ́òkúta wọ́n wá sí iléeṣẹ́ ST Limited tí wọ́n sì fi páńpẹ́ òfin mú Alhaji ST. Nínú ìwádìí wa láti mọ nǹkan ẹ̀ṣẹ̀ tí bàbá yìí ṣe tí àwọn ọlọ́pàá tí wọ́n fi wá gbé ní papámọ́ra, àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé ẹ̀sùn tí wọ́n fi kan bàbá yìí ó ní ẹ̀sùn fífi ọmọ ṣe ètùtù ọlà. Wọ́n ní bàbá kan tórúkọ rẹ̀ ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ ló sọ fún àwọn ọlọ́pàá wípé Alhaji Sáfìríyù Tìámíyù tó ní iléeṣẹ́ ọṣẹ ST Soap ló máa ń ra ẹ̀yà ara èèyàn lọ́wọ́ òun. Lẹ́yìn tí wọ́n gbé e lọ sí àgọ́ ọlọ́pàá, tí àwọn ọlọ́pàá gbé e lọ sí àgọ́ wọn, wọ́n padà lọ ṣe àyẹ̀wò sí ilé rẹ̀ tó ń gbé àti iléeṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n wọn ò bá ẹrù tàbí nǹkan tó jẹ mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án, wọn ò bá nínú ilé rẹ̀ àti nílé iṣẹ́ rẹ̀. Kódà wọn ò bá nǹkan tó lòdì sí òfin kankan ní àyíká ilé rẹ̀ tó fi mọ́ inú ilé rẹ̀ gan. Ọ̀rọ̀ yìí le débi pé ó padà dé ilé ẹjọ́. A gbọ́ wípé ó fẹ́ẹ̀ tó bí ọdún kan tí wọ́n fi ṣe ẹjọ́ yìí kí ilé ẹjọ́ Magistrate Court tó wà nílùú Ìjẹ̀bú-Òde tó da ẹjọ́ náà nù wípé ẹ̀sùn tí wọ́n fi kan bàbá yìí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀, pé kò sẹ́rìí tí wọ́n lè fi gbé ẹ̀sùn náà nídìí. Ẹni tí adájọ́ tó da ẹjọ́ náà nù nígbà náà ni onídàájọ́ OS Moronfolúwa. Nínú ìwádìí wa ló jẹ́ ká mọ orúkọ onídàájọ́ yìí. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àjálù yìí ni ó ṣe okùnfà bí iléeṣẹ́ ST Soap
ṣe di ẹ̀dùn arinlẹ̀ kó tó di wípé ẹni tó ní iléeṣẹ́ náà Alhaji Safiriyu Tiamiyu tó dágbére fáyé lọ́jọ́ 5 oṣù kẹwàá ọdún 2020 lẹ́yìn àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ilé ayé tó tó. Bí ìtàn nípa iléeṣẹ́ ọṣẹ St àti olùdásílẹ̀ iléeṣẹ́ náà Alhaji Safiriyu Tiamiyu bó ṣe lọ òní àti mú wá fún yín láti iléeṣẹ́ Otasansan rédíò TV. A sì nígbàgbọ́ wípé ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ ti rí kọ́ nínú ìtàn yìí. Ẹ fi ẹ̀kọ́ tí ẹ rí kọ́ nínú ìtàn yìí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á nínú fídíò wa míì tó ń bọ̀ lójú ọ̀nà. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.